Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillah wa salatu wa salam ala rasulillah Muhammad bin Abdullah. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin qad daqat hilatuna adrikna ya rasulallah. Gẹ́gẹ́ bí mo ti sọ láàárọ̀ ipe ń lọ program kan lé ní mo ń travel, so àárọ̀ yìí ẹni mo rí fídíò ọmọ aláìlẹ́kọ̀ọ́ yẹn Yelma yẹn tó ní debate ohun tí mo ní mo accept ipe ká ṣe lónìí. Ó lákọ̀ọ́kọ́ ńbẹ̀ ni wípé òun ò fẹ́ physical debate, ká ṣe ní online. Torí mi béèrè physical debate mo béèrè fún lọ́wọ́ ẹ̀. Even gan program tí mo ṣe lánàá ọ̀pọ̀lọpọ̀ àyàn ń túṣì University Abuja, mo ní mo fara mọ́ anywhere tó bá lóun fẹ́ ká ti ṣe mo fara mọ́. But ìgbà tó ṣe program rẹ̀ tó ṣe lánàá ó ní online lòun fẹ́ ká ṣe, ó wá ní òní sì ni òun fẹ́ ká ṣe lágo 8 àárọ̀ yìí mo tó rí fídíò rẹ̀ o. Ẹ rí pé àkọlé tọ́pìkì tí mo kọ yìí ni pé Yelma yẹn alábòsí ni ọ́, alábòsí ayé àtàlìkíyàmà ẹni Yelma yẹn. Lẹ́nu àárọ̀ yìí ó ti ṣàbòsí 3, àbòsí 3 ló ti ṣe láàárọ̀ yìí. Èyí sì ka àbòsí 3 tó ṣe. Ètò wá include àwọn míì tó ti ṣe síwájú nínú àbòsí. Wallahi summa billahi la ilaha illa huwa. Àwọn èèyàn tí wọ́n ń pè mí pé kí n má bá ṣe online debate wọ́n fẹ́ níye. Mo ní ká filẹ̀ ká jẹ́ kí n bá ṣe. So tiye. Àkọ́kọ́ ni wípé gbogbo ayé ló mọ̀ mọ́. In tí ó mọ̀ wí káàkiri ni pé òun kọlù fún debate, wọ́n sá o, wọ́n ṣe gbá o, wọ́n sá wo. In tí ó mọ̀ wí káàkiri nu. So tiye. Tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì mọ̀ yí pé kìí ṣe irú rẹ̀ ẹnirú mi yóò sá fún. Wallahi mo fa Al-Qur'ani mo fi sẹ́yìn. Ìwọ́n sọ nínú ọ̀rọ̀ rẹ̀ lánàá nígbà tí ń sọ yí pé tí Manfalu tí bá ti accept online debate aláṣẹ lónìí o tó bá ṣe fídíò, so táwọn bá ti rí òun ó ṣe flyer n tó sọ nọ́rọ̀ rẹ̀ nu mubashara kí n tó máa lọ bí tí ń lọ mo ní láti ṣe fídíò ipe mo accept ẹ ní 8:20 mo ní ń ṣe ìrìn àjò ń lọ síbi kan ẹ rí ẹgbẹ́ kan ni mo ní ká páàkì sí kí n sáyé ṣe program yìí àwọn tá a jọ ń lọ. Mo ní ìní ráyè lónìí torí ó pọ́sì kó dé ìrọ̀lẹ́ kí n tó wọlé àbálẹ́ ó lè ti rẹ̀ mí bọ̀ tó bá di lọ́la ká ṣe dìbẹ́tì náà. Kò pẹ́ sígbà yẹn lẹ́nìkan wá pè mí ipe àwọn rí flyer tí Yelma yẹn ṣe ipe ó ní alẹ́ yìí láṣẹ dìbẹ́tì àbòsí àkọ́kọ́ nù. In tó wí lánàá ni wípé tóun bá rí fídíò tí n bá ṣe tí n bá fi accept òun ó ṣẹ̀ṣẹ̀ wá ṣe flyer tóun gbé síta fáwọn èèyàn. In tí mo sì ṣe kí n tó jáde láàárọ̀ yìí tí mo sọ nínú ọ̀rọ̀ mi ni wípé prepare fóònù torí mo ní prógámù tí ń lọ ó lè dilẹ̀ ṣú kí n tó dé pẹ̀lú ògo Ọlọ́run lọ́la Monday ní 8:20 tó wíhun ká pàdé. Ẹni ó bá lọ lè wo fídíò mi ò ní torọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń wo fídíò rẹ̀ wọ́n ń wo fídíò mi, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń wo fídíò mi wọ́n ń wo fídíò rẹ̀, wọ́n mọ̀ tí ń lọ láàrin wa, wọ́n sì mọ̀ ta lẹni tí ń ṣàbòsí nínú ọ̀rọ̀ àti nínú sí. Àbòsí àkọ́kọ́ tó ṣe nu ó sáré lọ lè ṣe flyer jáde ipe lónìí o òun àti Abdulhakeem Ahmad Manfalu tí àwọn ó ṣe debate lónìí, so àwọn máa retí anybody. Ó kọ Facebook, TikTok, kí tó ní YouTube, èmi ò tí gbogbo àwọn èyí tó ń sọ èmi ò ní
lẹ́yìn Facebook yìí nìkan sọ̀rọ̀ mi yé torí mi ò mú kíní yìí ní hirifa ẹ̀ mú níṣẹ́ bí wọ́n ti mú eléyìí wọn àbòsí àkọ́kọ́. Àbòsí ẹlẹ́ẹ̀kejì tó ṣe ni wípé kí ni ó kọ mùdírù ń wá níbi flyer rẹ̀ tó ṣe ṣé mùdírù ló fẹ́ bá ṣe debate sọ́wọ́n àti mùdírù ni wọ́n jọ fẹ́ ná sáà ó jẹ́ àbòsí ẹlẹ́ẹ̀kejì. Àbòsí ẹlẹ́ẹ̀kẹta ni wípé ó wá pè mí ń ṣíà ó ní ṣíà ni mí Yelma ìwọ́nu ọlọ́run ọba nù ìwọ́nu ọlọ́run àfi tí n bá fi ìṣẹ́jú kan jẹ́ ṣíà láyé mi ńlọ́kù àmọ́ tí n bá jẹ́ ṣíà ọba mi ó san lẹ́san etí ń jẹ́ tó pè mí o. nìkan ṣò tí bẹ̀rẹ̀ ń lọ ti ṣe àbòsí mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ ti ṣàbòsí mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹ́ẹ̀ náà lọ sọ nínú fídíò tó ṣe ọlọ́ọ̀bí mi láwọn ìbéèrè kan èmi mẹ́nu kó mẹ́yìn dáhùn èyí ṣe kínní àwọn tá ń wo fídíò rẹ ń wo fídíò mi àwọn tá sì ń wo fídíò mi wọ́n ń wo fídíò rẹ wàlọ́ọ̀hì mo fọlọ́hun ọba mo fi búra ọ̀pọ̀lọpọ̀ tí mo tọ̀ rádà sí ọ ọpẹ́ ẹlẹ̀ ni ọpẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ̀ ni mo sọ̀rọ̀ Mariala Tahsil ìjọ tó ń pín báṣù Maroilul Bath tó ń pín tó wá pín Mariala Tahsil bí Hamza tó pín sára Maroilul Bath mo sọ̀rọ̀ lérí ẹ̀ sọ̀rọ̀ pọ̀ mẹ́nu kan mọ́ mo ní kó sọ ìkan nínú àwọn àfáà yín tó pín fún ọba wọn bọ́ọ̀bá ìdákọ̀ àfáà kan ń túmọ̀ wípé ọjọ́ yé gbogbo ayé pé àsólódo làwọn tó fi ń sàfáà ni èmi ń sọ̀rọ̀ Tahsil bí hell ọ̀ ń sọ̀rọ̀ Tahsil bí Hamza tí ń jásí pé Tahsil bí hell tí ń sọ ọ́ ni kò yí ọ máa tán pé bẹ́ẹ̀ àtàlẹ́ àn ọ̀ sọ̀rọ̀ já Ummahatul Walad tí mo sọ nípa rẹ̀ lọ́dọ̀ àwọn onífíkíù ọ̀ máa sọ̀rọ̀ jáde sí gbogbo tí mo kọ̀ dámà sí ọ nínú ọ̀rọ̀ Yazid bùnú Muawiya ọ̀ sọ̀rọ̀ jáde sí torí kò sí ń tó pilẹ̀ nìkan ṣe èmi àti ẹ tó tayọ wíwú pípé tó ń sọ pé àwọn ṣíà tó ní kèfèrí ni wọ́n mo ní wọn kì í ṣe kèfèrí mùsùlùmí ni wọ́n ẹnìkan ò sì pè wọ́n mùsùlùmí anna Muhammad ló pè wọ́n mùsùlùmí sallallahu alayhi wa sallam mo dẹ̀ proof àdìsí fún ọ mo ní kó dìbọ́ǹkì àdìsí yẹn ọjọ́ yé mi wípé ìwọ ò sí nínú ẹni tó lè máa dìbọ́ǹkì àdìsí ànábì ókè ọ lè dìbọ́ǹkì àdìsí ànábì kí wá ló dé tó wá jásí pé ànábì sọ nǹkan ìwọ sì ń pè bá mi alábòsí ni ọ wàláyé alábòsí ni ọ wá gbọ́n tí mo fẹ́ sọ fún ọ mo fi alukur'an al-azim mo fi búra kur'an mo fi búra mo búra lórúkọ Ọlọ́run ọba tí ò ṣe pè jẹ́rìí rọ títí di sìn bí tí ń bọ̀ sọ̀rọ̀ yìí mo rẹ́dí àti bọ̀ ṣe dìbẹ́tì lérí ọ̀rọ̀ pé sí Abubakar ní bẹ́ẹ̀ nu kòtò ni àbí kì í ṣe Abubakar a máa yẹn bọ̀ ṣe dìbẹ́tì online debate yẹn bọ̀ ṣe mọ́ yẹn bọ̀ ṣe mọ́ já ṣe physical debate ẹnìkan kan ò ní agbára àti tàṣátárà wàràhàlì ìjáàb àròjù ara wa gbogbo bí tó ọba ti wá lọ fẹ́ ká ṣe dìbẹ́tì náà pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run yẹn wà bọ̀ níbẹ̀ gbogbo bí tó ọba fẹ́ kọ́dà kó já àdúgbò yín yẹn wà bọ̀ mẹ́ yẹn bọ̀ sọ̀ láì dìbẹ́tì náà ọ̀ ní dédé wàláhì da'watukum da'watun zalima ọ̀ pé tí ń sọ ti pẹ́ da'watukum da'watun ghayru mu'tadila sọ pé tí ń wí ti pẹ́ ayna al-ikhlasu fika أين الصدق أين الأمانة أين الأمانة أين الوفاء أين الوفاء سدعوا نشا kí ló dé tẹ́ ní bẹ̀rù Ọlọ́run masa tatlub kí ni tó ń wá gangan hunaka shay'un wara'a dhalik gbogbo ayé ló sì gbọ́ yé bẹ́ẹ̀ sọ pé debate tá fẹ́ ṣe yìí nìsín so tiye nínú àwọn page tó already àti fi gbé ẹni TikTok wà ẹni YouTube wà wa ana la ubali wala tagi bizalika torí mi ò mú ní rifa
laysa bi anni aktasib bihi èmi ò ṣe tisabu pẹ̀lú yìí tí ń sọ yìí sọ̀rọ̀ mi yìí o àmọ́ kí ló dé kí ló fàbùsí kí ni nǹkan tó fàbùsí tí àbùsí ba ayé yín jẹ́ àtàgbánu yín àtọmọ kékeré nu yín tẹ́ ní bẹ̀rù Ọlọ́run kankan ṣe bọ́rọ̀ mà la fẹ́ sọ àti bima indaka wa ana atika bima fi yani bima fi amaki domi au bima indi min al ujaj adamiga munakosha ilmiya la fẹ́ ṣe kí ló fàbùsí kí ló fa ọkọ̀ mùdírù níbi flyer rẹ̀ tó sí kí ló fa pípè tó pè mí ṣíà tí wọ́n gẹ́gẹ́ fúnra ara rẹ̀ anta bi nafsika arafta bi anni lastu shi'iyyan arafta hadha wa kayfa taqumu amama rabbik wa tashhad ala ma taqul bi anna Abdul Hakim al-Manfaluti kana shi'iyyan kíni sẹ́yìn pẹ̀lú àbòsí tẹ́ ní bẹ̀rù Ọlọ́run bí tí wù kó ma ẹ ní bẹ̀rù Ọlọ́run ẹ̀mí rẹ ti ń sọ fún ọ wípé ọ ní galaba níbi nìkan ṣù tá fẹ́ ṣe kàlà alfu kàlà òdodo lọ gbọ́n ọ̀rọ̀ ọmọ la fẹ́ sọ ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ mímọ̀ ni o ọ̀rọ̀ mímọ̀ ni o wàláhì ọ̀rọ̀ ọmọ ni ọtí mẹ́mi galaba tú dànù tó bá já sí pé ó wá dá ọ lójú lóòótọ́ wípé ọ jẹ́ gálíbù níbi nìkọ́ọ̀ṣù náà jẹ́ ká ṣe openly kó máa jẹ́ physical debate bọ́ sí online debate ma ìntà tí ṣe tó ti ń sábòsí ó rí pé mo sọ̀rọ̀ kan náà láàárọ̀ mo ní sára nìkọ́ọ̀ṣù náà lélẹ́yìn wá kẹ́nẹ́ kan ìwé ṣe àwọn tí wọ́n máa gbé àkáǹtì wọn síbi kẹ́nẹ́ kan kọ́dà ó pé àkáǹtì ní ń lò 80 kẹ́nẹ́ kan ó kọ tó gbé síbẹ̀ Ahmad ó kọ Yorùbá kan Ọláríwájú sára dìbéètì lélẹ́yìn náà àbí kí ló dé tó rí báyìí so ntí mo fẹ́ sọnù ẹ dákun ẹ bá ń share program yìí kó dọ́dọ̀ rẹ̀ tó bá ready fún debate yẹn so tiye gbogbo ọjọ́ tó bá wù kó mú àtọ̀lá lọ́múráyè wallahi alazim mo dẹ̀ ti prepare mo ti wà full prepared wallahi mo ti prepare fún tí mo fẹ́ ṣe tó bá já sí pé ọ̀la iná lọ bá aráyé mo fẹ́ nù sọ̀bi tá ti pàdé tó bá jọ́la tó bá jọ́tàn la bọ̀ kìí sò ní ìdí tí ẹ sì fi sọ ní mo ti sọ yín látàárọ̀ mo ní program so ti yé báyìí nísìn so kò jù bá ń lọ online debate èmi Manfaluti bá ìwọ Yelma yín bá ọ ṣe online debate mo fẹ́ bọ́ ọ ṣe physical debate kó jókòó báyìí kí n jókòó báyìí kí moderator wà ńbẹ̀ ká sì gbé òfin kalẹ̀ fún moderator ká béèrè lọ́wọ́ moderator yí pé òfin wo lẹ fẹ́ lò níbi debate tá fẹ́ ṣe yìí anybody tí ó sì ní tajawasa ada insof níbi ṣòrótù tí moderator bá gbé kalẹ̀ khalas hadha ma antazir hadha wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ẹ̀sìn mo kí gbogbo àjàmá Ọlọ́run bá ń dúpẹ́ fún wa albarkola na Muhammad lọ́dọ̀ ẹ dákun torí t'Ọlọ́run kó má ṣe ẹnìkan tí ò ní bá ń share program tí mo ṣe ẹ dákun torí t'Ọlọ́run ẹ bá ń share rẹ̀ Ọlọ́run ó gbàdúrà wa jù báyìí lọ salamu alaikum.